America looking for hope. Everywhere they go, they're lonely, can't find no one bed. You like to see the children cry and waste their lives away, my brother. You like to see them die before their time in poverty. Seems you like to see the people cry in frustration and desperation. You like to see them flee and leave this land so full of promise. bẹ́ẹ̀ni a kú máa bá wọn sọ́kọ́ bá mi òkè kọ́lọ́n jẹ́ òṣè kínni kọ́lọ́n jẹ́ ọgbọ́n ládùúgbò mi lẹ́tọ̀ ètò ní ládùúgbò mi ní ìkànnì iléeṣẹ́ rédíò Tungba 100.9 FM níbi tá a ti máa ń sọ ohun tá a fẹ́ kí ìjọba kan ṣe kínni kan ṣe fún wa ládùúgbò báwo ládùúgbò yín ṣe rí báwo ládùúgbò mi ṣe rí ẹwọ ẹyẹ kọ́kọ́ ṣe báyìí ná lórúkọ aláṣẹ àti olùdarí ìkànnì ni mo fi ń kí yín pé ẹ kú ojúmọ́ wọn lórúkọ àwọn akẹlẹgbẹ́ mi lórúkọ olóòtú ètò Ayọ̀bámi Akínrìnádé ni mo fi ń kí yín lórúkọ ẹni tí ń gbé sókè tí ń gbé sílẹ̀ ńlé tó jẹ́ ẹ lè gbọ́ mi kétékété àbí kẹ́ lè máa rí mi ẹ̀yìn Kẹ́mi Ọ̀jẹ́dìran àti Sodiq Akínbólú àwọn méjèèjì la mojú ẹ̀rọ mi ní àárọ̀ tòní orúkọ tèmi ò yí padà yèyé Olúwaṣeun fún mi Àjíbọ́sẹ̀ lèmi jẹ́ Queen àbí olóyè rẹpẹtẹ lẹ́yìn tèmi fẹ́ràn kẹ́ máa ṣe kíni kẹ́ máa pè mí ẹ wo kíkì ìpọ̀jù ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i. máa bá wọn sọ kí wọ́n má ṣe hùwà ìbàjẹ́ mọ́ o ẹ̀jẹ̀ á máa bá wọn sọ kí wọ́n má ṣe hùwà ìkà. One more time. ẹ̀jẹ̀ á máa bá wọn sọ kí wọ́n má ṣe hùwà ìbàjẹ́ mọ́ o ẹ̀jẹ̀ á máa bá wọn sọ kí wọ́n má ṣe hùwà. bẹ́ẹ̀ ni a máa bá wọn sọ mí ní dákẹ́ àti máa fún rere yín Chairman Adó-Odò Ọ̀tà local government mi ní mo rà ń sọ báyìí o ẹ wá nǹkan ṣe sí ọ̀nà yẹn láti Sango under bridge báyìí kódà tá a ó fi dé Ìdíròkò ni kò fẹ́ẹ̀ síbi tó lálàáfíà mọ́ tẹ́ a bá rí tó lálàáfíà ìṣẹ́jú mélòó lẹ́yìn ibẹ̀ báyìí tó tún bàjẹ́ ló tún pọ̀ ńbẹ̀ pàápàá jùlọ wo bí gbogbo ọ̀nà ojú òré yẹn ṣe rí ẹ ṣàánú wá nítorí Ọlọ́run tá a bá lọ gba bíbọ́ o bí pé à ń lọ sí Ìjàkọ Ìlógbò òbí gbogbo bẹ̀rẹ̀ ń ṣe rí òbí gbogbo mi ò ṣe ń járí ibi gbà mọ́ ẹ bá ní wá nǹkan ṣe síbẹ̀ lábẹ́bẹ̀ yẹn mo kúrò ní ibẹ̀ yẹn bákan náà nígbàgbọ́ àti máa lù yín lọ àkọ́kọ́ kí yín á lù yín lọ́gọ̀ ẹnu ọ̀nà wa tẹ̀ ń ṣe ní àti ìjà ìwá sí toll gate ẹ bá ní parí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo àti súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ dẹ̀ mú mọ́lẹ̀ ẹ já faradà fún ìgbà díẹ̀ ni ẹ wo mi ò ní pẹ́ láàárọ̀ láti ṣí ojú òpó sílẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yin ará Mòwe bẹ́ẹ̀ ni mi nígbàgbé ọ̀dọ̀ tuntun bẹ́ẹ̀ ni máa ń pé ká bá yín fọ́n rere ẹ̀ lórí afẹ́fẹ́ ẹ̀yẹ́ ń tara ṣàṣà kí n ṣí ojú òpó sílẹ̀ ní àárọ̀ yìí 08113051009 08113051009 tàbí 08056131009 08056131009 mọ ilé ojú òpó tẹ láǹfààní láti fi kàn sí mi ó yá ta ló wà lójú òpó hello ó bàjẹ́ tí. ìyá dáadáa ẹ máa kó ojúmọ́ rẹ máa. ọjọ́ kan rẹ̀ lẹ́ máa o. yes ma. ìjọba ń sọ sí ìjò àwọn ọlọ́kadà wọ́n ṣọṣe wọ́n yé gbé aláboyún tí wọn bá gbé wọn ò ní sọ pé àwọn máa gun ọ̀kadà ẹ wo ẹlòmíà máa fi inú ẹ̀ báyìí á tún máa fi máa gbá ọ̀kadà ní àwọn ọlọ́kadà kí ló dé wọ́n yé gbé aláboyún wọ́n jọ torí Ọlọ́run báwo tiẹ̀ ṣàánú ara wọn wọ́n jọ káwọn ọlọ́kadà yẹn wo tọmọ tó wà nínú wọn o ọ̀rọ̀ tẹ́mi bẹ́ẹ̀ tó ti báyìí lọ. ẹ ṣeun gan ìyá wa Akínwùmí AAA láti Àlímọ̀ṣọ́ ẹ jẹun ojúwòye ẹlòmíì ládùúgbò mi o. hello ẹ̀yà ládùúgbò mi. ó bá tẹ̀sí ẹ̀ka ọmọ ẹ̀kú ètò. Ọlọ́run ló ń tò ó.
orúkọ tèmi ní apostoli ọ̀tẹ́kọ̀ láti Odòngúyán. ọ̀dà à ń gbọ́ yín sà. Abẹ́ àwọn ìjọba ní àdúgbò wa ní Agodo Ṣẹ́gun níbí àbẹ́jẹ́ kan bá wa tú ọ̀nà wa yẹn ṣe ọ̀nà wa yẹn wà òkè rárá. tó bá wa ṣe lè ṣe láti odò kékeré yẹn wá ọlọ́kan bá wa kán ràn wá lọ́wọ́ o. àti àwọn nẹ́pà fojú wa rí ní Agodo Ṣẹ́gun ọ̀tẹ̀ àbínú wọ́n ti ó pẹ́ láti tọ́ wá sínú òkùnkùn látijọ́ yìí àfẹsẹ̀ tá a ṣe wọ́n tó ẹjọ́ ká bá wa fẹ́ wọ́n. ó dáa à ń gbọ́ yín ẹ jẹ́ ń wojú wòye ẹlòmíì ládùúgbò mi 08113051009 tàbí 080 ó bàjẹ́ tí. ẹ kú ètò orúkọ mi ní ẹnjìnìà Fatai láti Ìdọ́lá ní ìlú Ìkòròdú. ó dáa ẹ káàbọ̀ mà ẹ káàárọ̀ sà. yẹsàn ẹ kú ètò mà ẹ jọ nípa afẹ́dásítò nípa ọ̀rọ̀ ọ̀nàdọ́ wa láti Odògùn wá sí Odò ńlá ẹjọ́ à ń ké sí ìjọba ìpínlẹ̀ Èkó kọ́njọ́ kan rántí wa ní ọ̀nà yẹn kò sí ọ̀nà kankan gbogbo ọ̀nà yẹn ti bàjẹ́ àwọn tírélà tó ń wá sí kọ́ńpìnì wọ́n ti bà gbogbo ọ̀nà yẹn jẹ́ so kọ́njọ́ kan rántí wa ní Odò ńlá. ẹlẹ́kejì. ìpè yẹn rè o ìpè yẹn rè bẹ́ẹ̀ bá ní àǹfààní tí àǹfààní bá wà ẹjọ́ nítorí Ọlọ́run ẹ ṣe kí ni ẹ pè wá ládùúgbò mi ẹ jọ̀ọ́ bá mi yí rédíò yín lọlẹ̀. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ sà. yes ma ẹ kú ètò. Ọlọ́run ló ń tò ó. ọ̀kẹ́ orúkọ mi ni Adéọmọdé láti Màlátó Ajégúnlẹ̀. láti bó sà. Màlátó Ajégúnlẹ̀. Màlátó Ajégúnlẹ̀. bẹ́ẹ̀ni níta ló wọlé. ọ̀kẹ́ gbogbo atótónu táwọn èèyàn ń pè lọ́tún pè lọ́sì èmi ò fi dípẹ́ àwọn ìjọba wa yìí wọ́n gbọ́ sí wa yìí. sọ dágbọ́n bá ń pọ̀ ni àlejò yẹ ká sí ìgbésẹ̀ kan tó ti ṣe ní sáàdìdì kan pé wọ́n bá wa ṣe àwọn ọ̀nà wa yìí gbogbo ibi tí wọ́n ń pè àkíyèsí wọn sí èmi ò rí pé ìjọba wa ń gbọ́ àwa fúnra wa là ń gbọ́ gbogbo àwọn ìpè tá à ń pè yìí àgbà ò lẹ́yìn ṣe rí sísà náà. ṣẹ́rí sa nǹkan tí màá jóye yín ni wípé àwọn àgbàbọ̀ wọn ní iṣu àtẹnumọ́rọ̀ kì í ṣe kíni o kì í jóná èmi mọ̀ páwọn ìjọba wa ọ̀rẹ́ ará ìlú ni wọ́n nífẹ̀ẹ́ wa lọ́kàndínúdénú nígbà tí àwa náà ò bá dákẹ́ àwọn náà wọ́n á mú tiwa wọ́n á ṣe kíni wọ́n á mú gbọ́ ó ti wà níwèé mímọ́ gan pé nípa àwí ìyọnu obìnrin náà olúwa rẹ̀ ṣe kíni ó gbọ̀rọ̀ rẹ̀ rò ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀. yes sir. yes ma orúkọ tèmi ti Gani. sà. orúkọ tèmi ti Gani. láti bó sà. láti Ẹlẹ́pẹ̀ Ìkòròdú. kódà à ń gbọ́ yín sà. ẹ jọ ọ̀rọ̀ tí wọ́n bá ń fi ní Ìjẹ̀bẹ̀ road iná ọbẹ̀ òtò láti jẹ́ kí wọ́n ti commission and then mi à mọ́rí fún ojúmọ́ ọ̀sán náà yẹn torí àwọn ọmọ kan pé kó jọ fún ọmọ bá wa tán ẹgbẹ́ bá rọ ìjọba. ládùúgbò mi ẹ wo ojú òpó yẹn ò fẹ́ bá ní ṣọ̀rẹ́ tààràtàrà láàárọ̀ yìí ládùúgbò mi o ládùúgbò mi ó bàjẹ́ tì ẹ káàárọ̀ máa ẹ fún ètò máa Ọlọ́run ló ń tò ó. mrs majid ọmọ ọdún láti olómù. ẹ mà káàárọ̀ mà. ẹ̀wù gẹ́gẹ́ bá a ṣe ń pariwo látọ̀jọ́ yìí àbàbà tó bọ̀ sílẹ̀ sọ pé tí àwọn ìjọba ń gbọ́rọ̀ wa èmi jọ fẹ́ rí sọ̀rọ̀ yẹn tó wọn ò gbọ́rọ̀ wa àti bá a ṣe ń pariwo igbó olómù àárá ìyípadà kankan lọ́dọ̀ àwọn ìjọba wa á dẹ̀ dìbò fún wọn tọ́gbọ́n wa ti ojú ọ̀nà yẹn jáde síta olúwo tọ́jọ́ bá rọ̀ báyìí wàhálà tí wọ́n ń pọ̀ jù lójú ọ̀nà yẹn àwọn ọmọ skul gan nígbà míì wọn kì í rí ọ̀kadà wọn ò ní rí mọ́tò wá pẹ̀lú tí wọ́n sọ wọn láì máa mú wọn máa pọ̀ jù bẹ́ẹ̀ ni káwọn ìjọba ọjọ́ kọ́rọ́ ti wá nígbà olómù ẹ̀kú ètò àníwá yín kì í o. bá mi ẹ pọ̀ tá bá ní ìjọba orí ti wá rò àbí wọn ò gbọ́ ti wá èmi ò ní fẹ́ ká ronú bẹ́ẹ̀ ní tèmi o mi ń fẹ́ ká ronú bẹ́ẹ̀ pé ìjọba orí ti wá rò wọn ò gbọ́ ti wá irọ́ láì fún àbàdà wọ́n ṣe kí ni wọ́n rí ti wá rò wọ́n ṣe kí ni o wọ́n gbọ́ ti wá
ẹ wo mo láǹfààní láti gba ṣé ìpè kan sí àbí méjì kí n tó máa sá lọ ní àárọ̀ tòní ládùúgbò mi. ládùúgbò mi ó bàjẹ́ tí mo ń gbọ́ yín. ìyẹn náà sá o. akọrọ o. orúkọ tẹni mi àwọn oníbàárà láti ti fà náà. mo ń gbọ́ yín sà. ọ̀rọ̀ là ń bẹ̀bẹ̀ kọ́ bá wa ṣe ọ̀nà ìtọ́jú kan ti rọ̀ àáráyè wọlé ẹsẹ̀ ni. àwọn ọlọ́pàá náà tẹ̀lé ìjọba ọlọ́kadà tó jọ́sùn máa lé wọn lára lẹ́ẹ̀ẹ́ pé ọ̀kadà máa bínú lọ́dún wọn fẹ́ ṣiṣẹ́. ẹ̀bẹ̀ rẹ̀ tó bẹ̀rẹ̀ ni pé kọ́jọ ẹ̀rí kúrúkú skul yẹn kọ́ bá wa rúkú ìta ẹ̀ fọ́ọ̀rọ̀ yẹn tó lọ sí skul wa ń bẹ̀ yẹn. wọ́n ti fi ìfìwọ́n ọmọ yẹn jù ú yìí kókóríkó ti kún gbogbo tí ojú wọn òun yẹn ti pọ̀ jù kẹjọ ẹ̀ ṣàánú wa kọ́ bá wọn ṣe sọ̀rọ̀ kọ́ bá sílẹ̀ ṣe ẹ ṣe. ládùúgbò mi o. ó bàjẹ́ kí. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. orúkọ mi ni alájọ láyìn kan láti jìjù. ẹ bá ní gbóhùn sókè mà. ẹ jọ̀ọ́ mà ṣe rí ọ̀nà community wọn ìṣàgámù kọ́ ìfọ̀kọ́ bá wa wà nǹkan ṣe sí. ọ̀nà yẹn tí mọ́tò kan bá ti gbéyàn lọ wọ́n bá máa padà wá gbéyàn ní ìṣàgámù wọ́n máa ní 700 1000 níbi tá a wọ̀ ní 300 250 ẹ wò ó wọ́n sì gan ó lọ tó fi ọ̀wá ń tẹ̀lé àná ó gba bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ bóyá kọ́ bá wa jára mọ́ bọ́tẹ̀ ṣe é ṣe bí community yẹn wọ́n jọ nǹkan tí wọ́n pè ní fún ìyẹn àwọn nẹ́pà. ẹ̀yà ìpè yẹn rebete ẹ̀mọ̀kú máa ń sọ fún yín pé mo ní kẹ́ jálù àwọn ìjọba lọ́gọ̀ọ́ ẹnu ọ̀nà wa tán tẹ̀ ń ṣe ṣẹ́rí títa ríro là ń kọlà tá a bá ti kọ́ tán ló máa ń di oge kò sí gbogbo alámọ̀ pé ibikíbi tán bá ti ń ṣe ọ̀nà súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ó máa ń ṣe kíni o ó máa wà ń bẹ̀ ìyẹn ò lè ṣe kó má ṣe kíni kó má sí ẹja ṣe kíni ẹja faradà fún ọ̀nba ìgbà díẹ̀ ẹja ká ṣe kíni ká faradà ṣàṣàlẹ́ni tí kò fẹ́ kàn béèyàn bá bi àwọn tó wá láti gbòòrò gan wá sọ́nà ibi iṣẹ́ wa ayọ̀bá mi gan tó tẹ̀ jẹ́ pé ọ̀nà ìkùnlé ló máa ń gbàbọ̀ ojú ọ̀nà ìhòòhò gan mọ bó ṣe ṣe kíni bó ṣe rí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ kan rèé pé ìkànnì àwọn tó máa ń wa ọ̀kadà àwọn alùpùpù wa wípé níṣe ni wọ́n mú ní àná ní nǹkan bíi aago 7 ìrọ̀lẹ́ ní aago 7 ìrọ̀lẹ́ láì ṣòru kódà lọ́wọ́lọ́wọ́ bá ti ṣe ń sọ̀rọ̀ yìí ojú ọ̀nà tán ti mú ní ojú ọ̀nà Ṣàgámù ni wọ́n ti mú ẹni yẹn ọ̀kadà ẹ̀ wà ní ọ̀gá níwájú lasman bẹ́ẹ̀ ni ọ̀kadà ẹ̀ wà ní ọ̀dọ̀ àwọn àgọ́ ọlọ́pàá ìbéèrè yìí ni wá ní wípé kí ló ń ṣẹlẹ̀ gan-an tí wọ́n fi fẹ́ràn kan máa gba 10,000 lọ́wọ́ ọlọ́kadà kọ̀ọ̀kan ìtàn bá ti mú ṣìn báyìí 10,000 níbi tá a bá dé yìí nílùú tó lọ́ba tó ní ìjòyè 10,000 tán báwo la fẹ́ ṣe ẹgbẹ́ ẹ̀yin aráalé nígbà tí wọ́n múyàn ní aago 7 ìrọ̀lẹ́ ká ti máa ṣe sí kí n sọ èdè Àwórì ẹjọ́ nítorí Ọlọ́run arawọ́ ẹ̀bẹ̀ sí yín ni kẹjọ́ nítorí Ọlọ́run ẹ̀yin agbófinró wa ẹ bá ní wá nǹkan ṣe kí ni ẹ bá ní wá nǹkan ṣe sí ọ̀rọ̀ àárín yẹn ìyẹn ni màá fi tara ṣàṣà máa fi kí ọlọ́jọ́ òbí òní ọ̀kan gbòógì nínú àwọn olólùfẹ́ wa nìkan níléeṣẹ́ rédíò Tùngbà ni wọ́n jẹ́ tàlẹ́ni tí mò ń dárúkọ bàbá wa Olúṣọlá Adélékè kí n dárúkọ wọn délẹ̀ fún yín àwọn ní baálẹ̀ ṣẹlẹ̀ Ọ̀rẹ́màlà ni bàbá jẹ́ èní ní ọjọ́ òbí bàbá à ń kí wọn pé igba ọdún báyìí ìṣẹ́jú kan ni o baálẹ̀ Olúṣọlá Adélékè Olúgbòdì baálẹ̀ ìṣẹ̀lẹ̀ Ọ̀rẹ́màlà wípé igba ọdún ìṣẹ́jú kan tẹ́ bá gbọ́ tá à ń pariwo yín tán gbogbo àní ìkànnì iléeṣẹ́ rédíò Tùngbà là ń ṣe kíni o là ń kí yín pé kádé pẹ́ lórí kírùkẹ̀rẹ̀ kó ṣe kíni kó do kíni kẹ́mi ọlá kó ṣe kíni kó gùn ẹ wò lórí abala ìyẹn
ni màá fi lọ ní òní lórí ètò ládùúgbò mi. Ìyókù tún di ní ọ̀la tí ẹ láǹfààní láti pàdé àwọn akẹẹlẹgbẹ́ mi. Ẹ láǹfààní láti pàdé wọn lórí ètò ládùúgbò mi. Ẹ̀tàn kò tó bá ti dago 8 àbọ̀ abala tá a máa ń já sí ní abala ládùúgbò mi ní ìkànnì iléeṣẹ́ rédíò Tùngbà. Olóòtú ètò gan ló dìídì mú ọ̀rọ̀ yìí wọlé wá pé kí ló ń ṣẹlẹ̀ ẹ̀yin ọlọ́pàá, mo mọ̀ pé tí gbọ́ bá ti ṣe sọ yìí o ẹ wá òun ṣe sí ní tìyín ní apá ti bẹ̀rẹ̀ àwọn ọmọ ojú ẹ̀rọ mi níṣe ní kánjú ní fọwọ́ ro kàbá ìgbẹ́ ó yá ẹ wá máa lọ́lé ẹ jẹ́ dìde kí n máa lọ́lé. Lórúkọ àwọn méjèèjì tí ó jẹ́ kẹrí mi ẹni tó ń gbé sókè àtẹni tó jẹ́ kẹrí mi Kẹ́mi Ọ̀jẹ́dìran àti Sodiq Akínbólú pẹ̀lú olóòtú ètò ambassador Ayọ̀bámi Akínrìnàdé lèmi fi ń lọ ní òní o. Ẹ láǹfààní láti kàn sí mi lórí 08035183900 08035183900. Orúkọ tèmi ò yí padà Yèyé Olúwaṣeun fún mi Àjíbọ́sẹ̀ lèmi jẹ́ Queen àbí olóyè rẹpẹtẹ lẹ́yìn tèmi fẹ́ràn kẹ́ máa pè mí látọ̀dọ̀ tèmi bí ó dìbò bí ọjọ́ rọ̀.